ọ̀rọ̀ kì í tóbi ká mú òwe èbù wa ẹni wọ́n máa fi sọ. My God, what the man? You don't show me. Higher, Saturday. Very good. Do you well? Mo ti pé láti pé. O ti pé. It is it. Yeah, sure. I'm sure, man. Mo ti ní different places. Nígbà mo ti ní ẹ̀ka. Mo ti pẹ̀ka ẹ̀ka tó. I understand onye onitsha. Yeah. Mo ní nílẹ̀ bá sùúrù náà. Ebi wà ní ebi ń péjò. Ebi tí hungry dey catch snake. Ebi ń péjò. Ṣé o máa wọ ejò yẹn? Ibẹ̀ ni àmọ̀ ó mú wọn. Ó ní ejò púpọ̀. Ó tiẹ̀ tó kàn nínú ohun tó jẹ́ èmi àti ẹjọ́ ṣẹlẹ̀ nígbà tí mi náà wà lẹ́bí pèsè tó mú. Ebi ń pe ní kẹta. No, mi kò ṣe pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé Yorùbá ti ń sọ̀rọ̀ ní ẹni tó bá máa wí nínú àtẹ kò ní wí nínú àpáta. So ibi àpáta ní lọ́nà níbi àwọn ìjọ rẹ̀. Mo kàn ní kí n wá kíkì. Mo lọ ọ̀fẹ́ Valentine ní March. Ilé-iṣẹ́ kí á dá ẹ̀jọ̀ náà. Ọwọ́ kí á dá ẹ̀rọ kẹ́. Owó mi máa rù. It's not punishment. Ibi gbogbo máa gún ọjọ́. Ọmọ ẹsẹ̀. Very good. Bó ṣe jẹ́ nìyà.